Abike. How are you? I'm fine, Shewa. Adúpẹ́. Mi ò dẹ̀ fẹ́ kó wá bí o. Táwọn mú kan ní kí n jáde kúrò nílé kí n wá ìjọ àmì ìbàdàn. Mo kọ èmi náà dẹ̀ ní kí n kọ̀ yá bí kí Ọlọ́run ṣáàrì inú ṣá. Brọ́dẹ̀ ń kọ́ ṣé ó ti mọ̀ pé ó wà bí? Mo mọ̀ pé mo wà ń bíbá yìí o. Okay. Báwo ni gbogbo ẹ̀? Fine. Pẹ̀lẹ́ ìjọ mẹ́ta. Oníwà tútù bí àdàbà. Àbẹ́ ẹ̀rọ Ọlọ́run bínú ṣe rí lóbi ṣe ń yàn. Ọlọ́run wá rí inú ni òun dẹ̀ ti ń wá láti rí ẹ ti pẹ́ pé kápọ̀ tí ẹjọ́ sọ̀rọ̀ yọmọ àwọn torí pàwọn tá ẹ̀ṣẹ̀ dá Amẹ́ríkà bá mi ò tí ì mọ̀nà lọ títí ọkọ̀ pé kí n kọ̀ tiẹ̀ sọ pé mo fẹ́ wálé ẹ kò yé mi má dẹ̀ bí brọ́dẹ̀ kò ní sọ fún mi kò ní fún mi ládírẹ́sì mo kàn rò pé. òkè àtàyè lọ́la mi máa ń mọ̀ pé mo máa ń bízí pé mo máa ń lọ síbi iṣẹ́ so àtàyè sì máa wò pé kí n kọ̀ jáde máa kọ̀ wá sí ibà láti wá ṣe fàájì ni. Bá wa ṣe ríra lẹ́nu náà ìjọ ta bá rí bí omi bí ń wọlé ṣẹ́gẹ́ mo kàn rí pé bó ṣe jẹ́ ọmọbìnrin tó rẹwà tèmi jẹ́ oníwà tútù tí mo máa ń tijú yìí mo rò pé tí ìwà àti ẹwà tó bá papọ̀ mọ́ra wọn ìfọ̀kànbalẹ̀ máa jáde láti bẹ̀ àbí tọ́wọ́ mi yẹ yí ẹ. Tí you understand èyí omi tí you understand nǹkan tó yẹ kí ara ti tọ́. Mo fẹ́ try láti sọ pé kí nǹkan kan bẹ̀rẹ̀ láti bì kan láàrin ìwà tútù àti ẹwà. Bẹ̀rẹ̀ ni ẹ bẹ̀rẹ̀ alẹ́ ni tí o bá ti ga wọn alẹ́ nígbà gidi lọ́wọ́ ṣé New Jersey ni. Mo fẹ́ lọ ní Jersey. Ṣé New Jersey ni. Mo wá yà bí pé kí n mu omi. Mo wá bomi lọ́dọ̀ Equas àbí ọmọ mi tútù lọ́dọ̀ Equas kan tó máa lọ New Jersey. Tó mọ̀ torí kí n bá mú ike omi kan dání láti máa fi pẹ̀lú lọ́dún. Báwo ni. Kí ló wá ṣe bí. Bí mo ṣe ń bọ̀ láti inú iṣẹ́ mo kàn ní pé kí n yà wá sí Ecowas ní pé kí n wá jẹ àmàlà. Kọ́ wá jẹ àmàlà ní Equas. Ṣọ́ọ́ bó ṣe jẹ́ sí mi. Èwo ló wá rẹ̀ kàkàkàkàkà sọ́ọ́ bó ṣe jẹ́ sí mi. Bó ṣe jẹ́ sí ẹyẹ náà ló máa fún mi ní opportunity láti ṣe kí ni. Ìpọ̀ ohun tó wà lórí ẹ̀mí mi náà jáde kó lè tó mọ̀ pé gẹ́gẹ́ bí ọ̀rẹ́ àti kìíní. Ṣé kò tí ì toast yẹ? Wọ́n tún àti bọ́ mi understand nǹkan tó fẹ́ sọ náà because wọ́n ṣà ń pa ṣọ́ọ̀tì ìgbà fún. ìwà tútù tó bá papọ̀. Ó ṣẹ̀ṣẹ̀ dé ni o jẹ́jẹ́ sí ni o àbẹ̀rẹ̀ ò pé ni ó ṣẹ̀ṣẹ̀ dé ni o ó ti tọ́ déyàn bíi márùn tí mo ní tó bá lo oṣù kan bí màá ní kókó bẹ́ẹ̀ kó lo oṣù kan bí mi fẹ́ kó permanent sọ́dọ̀ àwọn èèyàn tó ti yẹ. a jẹ́ pé wọ́n ṣe wọlé bíi 2-3 days. kò ní pẹ́ tó wọlé bó ṣe wà yìí sí èmi mo wá bẹ́ẹ̀ tó káàdì fún. ọwọ́ tó sí ọmọ yìí. tọ́rọ̀ ló ń sọ jáde lẹ́nu ṣé wà ní tó ń wí ó dá léèyàn tí n bá fẹ́ tó sí ẹ nígbà tí mo ti dé ẹ̀yin lẹ sọ pé mi ò níyàwó múlẹ̀ mo dẹ̀ láti wá ìyàwó kan tí màá fẹ́ tí n bá wá jẹ́ pé irú eléyìí ni mo rí láti fẹ́ ṣé mo yẹ kí wọ́n sọ sí ni kó o dẹ̀ support mi kó lè rí bí mo ṣe ń fẹ́ náà kí ni tó burú náà ẹ̀. ọmọ bó ṣe jẹ́ sí mi tí bá gbẹ lójú wa máa wẹ ijú ẹ lọ́wọ́ bá yọ ọ fẹ́ bá yọ ọmọ jẹ́ fún mi. ó ń jèrè ọ̀rọ̀ lára mi. ẹ̀ ń tún àlọ́ sọ pé wọ́n ì tí ì ṣiṣẹ́ kò ìbẹ̀rẹ̀ sẹ́sẹ̀. tó ń bọ́ náà ti wá rówó ra Samsung tó wà lọ́wọ́ wọn. iye ọdún mẹ́ta Samsung tó lọ yẹ ọdún mẹ́ta ni mo fi lò ó ọdún mẹ́ta mo fi lò ó tó bá pè ẹ́ báyìí ó kọ́ mi ló bá àpí abẹ́. ṣé gbogbo tó ń sọ jáde lẹ́nu sí ọ̀rọ̀ yìí ṣá tó tọ́ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ láti máa sọ orí eléyìí síra wọn kó dáa. bọ́ ìmọ̀ mọ̀ pé owó máa wà lọ́wọ́ wọn because wọ́n ṣẹ̀dí láti gba tó wọ́n ṣẹ̀ wọlé ni so àwọn ọmọ pé bá ń bọ̀ wọ́n láti Nàìjíríà máa ń ṣe owó wo ló wà lọ́wọ́ ẹ̀ tó bá gba paycheck next week tó bá fún ní 200 ó sì máa nà kí tó fún un. báyìí tó ṣáṣí máa protect ẹni ṣáṣí bá yé ẹ jẹ́ ni. ṣé protect mi lélẹ́yìí tó ń ṣe. ó protect ẹni tí ò bá yé ẹ. ẹ̀yẹ́ bàbá sọ tó fẹ́ wà bàbá yẹn jiyàn yóò tẹ́ bá jẹ́ kí ló bí mi gbà kọ̀ọ̀kan. òye ń ṣe ẹni. kí ló tẹ̀ ṣe wa kúkú bá wọn wá ṣe iṣẹ́ wà nábì àwọn iṣẹ́ security àwọn iṣẹ́ gbé no sorry. no kò lè ṣe security o ẹni tó bá ga ló lè ṣe security o wà nígbà. àná nígbà sẹ́lẹ̀. ṣé ń jèrè ọ̀rọ̀ lára bí bó ṣe mú ẹ báyìí já. wo. hello a máa lọ ní. wọ́n gbà mí ṣàmàlà. màá bẹ gbójà yẹn wá ní wà máa lọ ní. ṣé máa fún wọn lówó àbáwọn. màá fún wọn lówó gbàgbà máa lọ ní wà. káwọn sanwó lówó wà lọ́wọ́. kàlọ́ àdínkù sanwó lọ́wọ́ ẹ̀sẹ̀. ṣé lẹ́yìn àbùkù tí mo kọ̀ kí n tún sanwó àmàlà kí n tún palẹ̀ lórí lówó lọ́wọ́ sẹ́. ẹni àkàrà ní àbí
ẹni àkàrà. wọ́n máa lọlé Ó máa lọlé. Bó ṣé ó máa san àmàlà mi ẹbí máa sanwó ẹ̀ I'm going to pay máa sanwó ẹ̀. Àǹtí ECOWAS ẹ wo máa sanwó ẹ̀ sẹ́ àbọ̀ sọ́bẹ̀ sanwó àmàlà ẹ̀ ni. He's going to pay. ṣé àsanwó. He's going to pay. I'm going to pay. He's going to pay. máa lọ máa ṣe wèrè fẹ́ lónìí. Tẹ́ bá ti ríṣẹ́ bá ṣá ti ń pawọ́ ẹ jẹ́ kí n mọ̀ tó yẹn bá ṣe tó bá ti. máa bẹ́ẹ̀ létí òwèrè ṣẹ́ ni. Ṣọ́ọ̀rẹ́ ni ìwọ yìí, ṣọ́ọ̀rẹ́ ni ẹ báyìí. wèrè gidi ni ẹ. ọmọ tó tọ́ sí ẹ eléyìí lọ tó bá kó sọ́wọ́ ọmọ mi yìí ayé ẹ̀ ti tán yẹn pátápátá pọ̀. Ṣé pé jóná ṣé ó fà ìjù mi lọ ni àbí lẹ́bù ẹ̀jú tọ̀dọ̀ mi lọ? Tó bá Ṣé bẹ̀rẹ̀ torí iṣẹ́. bàbá Amẹ́ríkà ni àbí torí kíni lọ? sọ tó bá bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́lẹ̀ bọ́tọ̀ ìbẹ̀rẹ̀ iṣẹ́ ìbẹ̀rẹ̀ iṣẹ́. Ọ̀jẹ̀ bọ̀kọ́ ìbọ̀jẹ̀ ní bọ́jẹ̀ wọ́n ti ròyìn yẹn ìyá Amẹ́ríkà ẹgbẹ́ ẹ̀fẹ́ èèyàn fẹ́rẹ̀ láyé dára yín nìkan oṣù lẹ́mọ̀ tó bí mi ṣe níyàwó yẹn tí mi ní anybody tí mò ń bá sọ̀rọ̀ tí mò ń bá jí yẹn ó tẹ́ ẹ lọ́rùn tí pé kí n wá tó lé èèyàn ó tún kọ̀ dẹ́nu mi lójú ẹ̀ kò sí wàhálà má wọlé ó dáa wọ́n ti sọ pé ó dáa. alẹ́ mi ò dáa. Bẹ́ẹ̀ni wọ́n ti sọ pé mi ò dáa. Ògògó sọ fún mi pé ó dáa. Ògògó Bẹ́ẹ̀ni ó sọ fún mi. aláìtẹ̀ lẹ́sìmọ́ Ògògó ò ní lanu sọ pé kó sọ fẹ́ pé mi ò dáa. Ó dá yín ká pọ̀ jù pé ó sọ lè pé sọ kó. bẹ́ẹ̀ ó yẹ kéèké kà kẹ́kẹ́ ni. ó lè sọ bẹ́ẹ̀ bọ́tò Ògògó ò ní sọ pé mi ò dáa. Ọ̀dà Abẹ́ láre tún sọ̀rọ̀. sọ́tò kọlà kò lè sọ bẹ́ẹ̀. Àlọ́ sọ bẹ́ẹ̀. ọ̀dà ìyá sọ pé wọn ò dáa. Bó ń bá ó sọ sí mi pé ó lọ dáa pé wọ́n àgbẹ̀ ò dáa. bẹ́ẹ̀ ni tọ́lá yàrá sọ bẹ́ẹ̀ Ọdúnladé ò lè sọ bẹ́ẹ̀ láìláì. ọmọ pé Ọdúnladé pé bó ṣe ga yẹn ó lọ́pọlọ tó dáa. Ògògó ò lọ́pọlọ. Ògògó lọ́pọlọ Ògògó ò ní sọ pé mi ò dáa sẹ́ ẹ̀yàn mi ní. Èmi mọ̀ gbogbo aráalé náà dẹ́ mọ̀ ó fẹ́ mi fẹ́ rí àkànjọ ń sọ̀ rẹ ni mo dẹ̀ mẹ́ pàwọn èèyàn náà á jẹ́ kó yé mi nínú comment section pé ó fẹ́ mi fẹ́ rí kí n yẹra fún ẹ. ó ń sòótọ́ ọ̀rọ̀ fẹ́